kí yín ní orúkọ Olúwa pé a kú ìsinmi tòní, a sì gbà ládùúrà wípé a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Èyí ni ìwàásù fún ọjọ́ ìsinmi kejì ní lenti, èyí tí Diocese Ifẹ̀ tí wọ́n ṣètò rẹ̀. Mo gbàdúrà pé lórúkọ Jésù Diocese yóò máa tẹ̀síwájú. Lórúkọ Jésù Olúwa, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ àti àǹfààní tẹ́ tún fún wa láti tún gbọ́ ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún ọkàn kọ̀ọ̀kan tí ó máa gbọ́ ọ̀rọ̀ náà. Jẹ́ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà lórúkọ Jésù, ọ̀rọ̀ náà kó sèso ìyè nínú ayé wa. Ọ̀rọ̀ náà kó mú súre fún wa. Ọ̀rọ̀ náà kó yé wa. Ọ̀rọ̀ náà kó yé wa. Lópin gbogbo ní ìkẹyìn ayé yìí, ká lè fi ìjọba ọ̀run ṣèrè jẹ. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo pe àkòrí ìwàásù yìí, mo pè ní ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Mo mú jáde látinú ìhìnrere èyí tí a ti ọwọ́ Mátíù kọ sílẹ̀, orí ìkẹrìndínlọ́gbọ̀n, ẹsẹ̀ ìkejìdínlógójì àti ẹsẹ̀ ìkọkànléníogójì, èyí tí ó kà báyìí wípé nígbà náà ni Jésù bá wọn wá sí ibì kan tí a ń pè ní Gẹ́tímánì. Ó sì fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jókòó níhìn yìí ní ìgbà tí mo bá ń lọ gbàdúrà lọ́hùn-ún. Ó sì mú Pétérù àti àwọn ọmọ Sébédè méjèèjì pẹ̀lú rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní banújẹ́, ó sì bẹ̀rẹ̀ sí ní rẹ̀wẹ̀sì. Nígbà náà ni ó wí fún wọn pé ọkàn mi bàjẹ́ gidigidi títí dé ikú. Ẹ dúró níhìn yìí kí ẹ sì máa bá mi ṣọ́nà. Ẹsẹ̀ ìkọkànléníogójì, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ̀yin kó má bàa bọ́ sínú ìdẹ́wò. Lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣe àìlára fún ara. Jésù Kristi olùgbàlà, òun náà ni ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ni ó ń bá wọn sọ̀rọ̀ ní àkókò èyí tí iṣẹ́ tó ti ṣe lé orílẹ̀ ayé tí ó ti ń kásẹ̀ ńlẹ̀. Ó ti mọ̀ pé àkókò òun ó ti tó. Torí ìdí èyí ó lọ sí orí òkè Gẹ́tímánì láti lọ gbàdúrà. Ó sì mú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ lọ. Wọ́n jọ lọ. Nígbà tí wọ́n débẹ̀, ó sọ fún wọn. Gbólóhùn tó jáde náà ni wípé ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Ó gòkè lọ, ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ṣùgbọ́n ó ṣe ní láàánú. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí Jésù ti ń gbàdúrà, tó ti lérò pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́. Nígbà tó padà wá láti bẹ̀ wọ́n wò, ó rí wípé wọ́n ti ń sùn. Ó sì sọ fún wọn wípé ẹ̀yin ọmọ ẹ̀yìn, ẹ ò tiẹ̀ lè bá mi ṣọ́nà fúngbà díẹ̀. Ó wá tún sọ fún wọn pé ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Ó ṣe bẹ́ẹ̀ ní ìgbà kíní àti ìgbà kejì àti ìgbà kẹta. Ó sì rí pé àwọn ọmọ ẹ̀yìn síbẹ̀ wọ́n ń sùn. Ṣùgbọ́n ní ìkẹyìn, ó ní àkókò mi ti tó, ẹ máa sùn wàyí. Jésù olùgbàlà, ó sọ eléyìí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti lè jẹ́ kí wọ́n múra sílẹ̀, láti lè jẹ́ kí wọ́n máa gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún wa ní ìwé Tẹsalóníkà orí 5 ẹsẹ̀ 17. Ó ní ẹ máa gbàdúrà ní àìsinmi. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti máa ṣọ́nà, láti dúró ṣinṣin, láti mú ẹsẹ̀ lé, láti ṣe gírí, láti máa kíyèsára ní gbogbo ìgbà. Ó sì tún sọ fún wọn wípé ó ṣe pàtàkì fún wọn láti máa gbàdúrà torí pé àdúrà ló lè gbé wọn ró. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn wọn ò mú ní ọ̀kúnkúndùn, wọn ò kíyèsí. Kàkà kí wọ́n ṣe bẹ́ẹ̀, kí wọ́n kíyèsí, kí wọ́n múra sí àdúrà, ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ń sùn. Wọ́n gba oorun láàyè láti máa kùn wọ́n tí wọ́n sì lórí ọ̀fẹ́ láti lè máa gbàdúrà. Ará nínú Olúwa, gẹ́gẹ́ bí Jésù ti sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, bẹ́ẹ̀ náà ló sọ fún gbogbo àwa onígbàgbọ́ lónìí, gbogbo àwa ọmọ Ọlọ́run, láti máa ṣọ́nà kí a sì máa gbàdúrà. Tí a bá tiẹ̀ wo àwùjọ wa lónìí, tí a bá wo orílẹ̀-èdè wa lónìí, a rí pé àkókò náà rí tí ó yẹ láti máa ṣọ́nà kí a sì máa gbàdúrà. Gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí à ń rí láyìíká wa lónìí,
ó sọ fún wa wípé àkókò náà ti súnmọ́ etílé, pípadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì ó ti súnmọ́ etílé. Torí ìdí èyí láti máa ṣọ́nà kí a sì máa gbàdúrà, torí pé ó ṣe pàtàkì. Àdúrà ṣíṣọ́nà òun ni ó lè gbé wa dúró, ló lè mú wa dúró. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé àdúrà olódodo ó máa ń ṣiṣẹ́ agbára. Torí ìdí èyí àwa ọmọ Ọlọ́run a nílò láti máa gbàdúrà, a nílò láti máa ṣọ́nà. Ọ̀rọ̀ orin wa, orin 298 ẹsẹ̀ ìkíní, ìkejì, ìkẹta àti ìkeje, ó wí báyìí, ó ní máa gbàdúrà, ẹ̀mí ń bẹ̀bẹ̀ nínú rẹ̀ fún gbogbo àìní rẹ̀ ìgbà gbogbo. Fún gbogbo àìní wa a nílò láti máa gbàdúrà. Fún gbogbo ohun tí a ń fẹ́ a nílò láti máa gbàdúrà. Tó bá kù díẹ̀ káàtó a nílò láti máa gbàdúrà. Ẹsẹ̀ ìkejì, ó ní máa gbàdúrà. Bá àárẹ̀ tilẹ̀ mú ọ, àdúrà ń gbé wa sẹ́bà ìtẹ́ bàbá. Ó fi hàn wípé àdúrà ṣe pàtàkì, òun lè mú wa lọ́kàn le nírú àkókò tá a wà yìí. Àkókò tó jẹ́ pé ọkàn ti ń pòrúurù, àkókò tó jẹ́ pé ohun gbogbo ti ń dojúrú. A nílò àdúrà. Àdúrà ló lè gbé wa sí ẹ̀bá ìtẹ́ bàbá. Ẹsẹ̀ ìkẹta, ó ní máa gbàdúrà ní wàhálà ayé. Àdúrà ló fún ọkàn ní ìsinmi. Ohun kan ṣoṣo tó lè fún wa ní ìsinmi náà ni ká gbàdúrà. Àdúrà ló lè fún ọkàn wa ní ìsinmi nírú àkókò tá a wà yìí, nírú àkókò tí ìpòrúurú wà yìí. Àdúrà nìkan ṣoṣo ló lè fún ọkàn wa ní ìsinmi. Ẹsẹ̀ ìkeje, ó ní gbogbo ohun ayé yóò bá ayé kọjá, àdúrà wà títí, máa gbàdúrà. Jésù ń pè mí àti ìwọ láti máa gbàdúrà torí pé ó ṣe pàtàkì. Àdúrà òun ni ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run rìn. Ará nínú Olúwa, mo rọ̀ wá nírú àkókò yìí, pàápàá àkókò tá a ti ẹ̀ ń wá ojú Ọlọ́run, àkókò àwẹ̀ yìí tá à ń sẹ́ra wa. A ní láti jí gìrì láti máa gbàdúrà, a ní láti jí gìrì láti máa ṣọ́nà. Kì í ṣe àkókò tá a gbọ́dọ̀ máa fi ṣe awẹ́wà, kì í ṣe àkókò tá a gbọ́dọ̀ máa fọwọ́ yẹpẹrẹ mú. Àkókò láti jí gìrì, àkókò láti gbàdúrà, àkókò láti wá ojú Ọlọ́run. Òun náà nìyí. Tí a bá wọnú ayé lónìí, a rí pé ohun gbogbo kò tiẹ̀ nítumọ̀ mọ́. A bá wo ti ìjọba wa, a rí pé àwọn gan ò tiẹ̀ mọ ohun tí ó kàn mọ́. Ohun gbogbo ti ń dojúrú mọ́ wọn lọ́wọ́. Àdúrà la nílò láti mú kí ohun gbogbo kó padà bọ̀ sípò. Ó rọ̀ wá, àwa ọmọ Ọlọ́run, ẹ jẹ́ á jí gìrì gẹ́gẹ́ bí Jésù sọ fáwọn ọmọ rẹ̀ pé ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Kí àwa náà dìde, ká bẹ̀rẹ̀ sí ní ṣọ́nà kí a sì máa gbàdúrà. Ká má dàbí àwọn ọmọ ẹ̀yìn tó jẹ́ pé nígbà tán ní kí wọ́n máa gbàdúrà wọ́n ti sùn lọ, tí wọ́n gba oorun láàyè láti jẹ́ kókò wọn tí wọ́n fi lè gbàdúrà. Àkókò yìí kì í ṣe àkókò oorun, àkókò yìí kì í ṣe àkókò ìmẹ́lẹ́, àkókò yìí kì í ṣe àkókò láti fọwọ́ yẹpẹrẹ mú, ṣùgbọ́n àkókò láti wá ojú Ọlọ́run, láti gbàdúrà, láti ké pe Ọlọ́run. A sì gba Ọlọ́run gbọ́ pé nínú àdúrà wa ọmọ Ọlọ́run, Ọlọ́run yóò gbọ́, torí gẹ́gẹ́ bí ó sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé àdúrà olódodo ó ń ṣiṣẹ́ agbára. Gbà á ládùúrà pé lẹ́nìkọ̀ọ̀kan wa bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, àmúra tán àti ṣe gírí láti gbàdúrà, láti ṣọ́nà. Ó sì gbàdúrà pé lórúkọ Jésù Olùgbàlà, agbára ìta fi dúró, tá fi ṣọ́nà, tá sì máa gbàdúrà, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹnìkọ̀ọ̀kan wa bí ó ti wù kó rí, lórúkọ Jésù Olùgbàlà, a ò ní ṣubú dànù, a ò ní kùnà lójú ọ̀nà yìí, bẹ́ẹ̀ ni yóò sì rí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tí ẹ tún ti rán sí wa. A dúpẹ́ nítorí pé ẹ ò fi wá sínú òkùnkùn, ṣùgbọ́n ní ìgbà gbogbo òun lẹ ń tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa. Ẹ tún sọ fún wa lónìí pé ká dìde, ká máa ṣọ́nà kí a sì máa gbàdúrà, nítorí pé ká má bàa bọ́ sínú ìdẹ́wò. A gbàdúrà fún gbogbo ọkàn tó ti gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, agbára tó ń fi jígìrì tán fi dìde láti máa gbàdúrà, láti máa ṣọ́nà, Ọlọ́run ẹ yọ̀ǹda rẹ̀ fún wọn. A gbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí, lórúkọ Jésù má jà bá yé lọ. Ẹ dì wá mú, kẹ̀sì gbé wa ró ní ìkẹyìn kí a lè bá yín jọba, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín.